nípa ọba tó gbajúmọ̀ láàrin àwọn òṣèré tíátà ilé wa òdùnnú yín láàrin wọn. bẹ́ẹ̀ ni báwo lẹ ṣe ọgbọ́n wo lẹ ń gbé gbà pẹ̀lú bọ́ni sọ pé US wọn fún wọn físà bọ tó bá ti kan Onipokia tó Onipokia bá ṣe tó láti kó àwọn òṣèré tíátà wa lọ sí US ọgbọ́n wo lẹ ń gbé gbà táwọn yẹn máa ń fi rí US ẹ̀ wọ̀ ìyẹn ìlú òyìnbó. Record mo ti ń ṣe tó bí ogún ọdún láti wà lẹ́nu nínú ìbò what they look at a track record ṣẹyẹ mi ní parọ́ fún yín ní àsìkò tá a wà yìí náà ó ti lè díẹ̀ wọn pé ń ta bá tọwọ́ bọ̀ àwa Nàìjíríà a máa ń fẹ́ bá àkúnjẹ yìí àwọn kan náà ti bọ́ síbẹ̀ tí wọ́n ti bastardize ẹ̀ fún àpáwà ti wà lẹ́nu ẹ̀ pẹ́ àti láwọn issues kan náà pọ̀ àwọn tá a ti gbà fún gbà kan tó ti lọ rí lọ́bi ìjọba tí wọ́n lọ́wọ́ ní kọ́ padà síbẹ̀ wọ́n á fi dá wọn lórí so àwọn èèyàn ní mọ̀ pé àwọn new ones tó ń try wọ́n lè máa tọ́ bá mú èèyàn mẹ́wàá lọ sí ẹjẹ́ tuntun àbí làwọn fi rí márùn-ún àbí mẹ́rin máa fún àwọn tó ti wárí yẹn náà wọ́n ti gbà wọ́n á tún padà lọ ẹ̀nà àwọn míì náà ti wà tí irú ìgbà tí mo bẹ̀rẹ̀ ti ṣe pẹ̀lú àwọn ní ti òyìnbó àwọn yẹn lẹ́nu díẹ̀ wà lọ torí mọ̀ sọ méjì ṣá wọ́n ó láwọn eré àkàntì nílà ṣe wà lára rẹ pé gbàgbọ́ pa àwọn pípọ̀ wọ́n dẹ̀ pẹ̀lú pébísà tó wà lẹ̀ wọ́n á ń rí ṣe nítorí pé a ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ mi ní ẹ̀rọ bá kan wà tó ń ṣe promotion mi ìyẹn ló fi jẹ́ pé orúkọ wa ló jáde ń bẹ̀ torí ká tó dé àti lájọṣepọ̀ pẹ̀lú just like you said almost 90% àwọn tó jẹ́ ní tíátà Yorùbá ara mi ni wọ́n gbà lọ sí ara àwọn olórin kan náà díẹ̀ díẹ̀ pé àjọṣiṣẹ́ kan tó fún wa níyẹn ṣe nìyẹn. Látìgbà tẹ́ ti di Onipokia àti ìlú Ipokia àwọn development wo ló ti wà nílùú yìí tí àwọn ọmọ ìlú gan lè sọ pé àsìkò Ọba Olúṣọlá nǹkan báyìí ó ṣẹlẹ̀. well à ń gbìyànjú nǹkan tí a kọ́kọ́ ṣe nígbà tá a ṣètò ni pé a fẹ́ yọ bá a ṣe ń ṣe láti ilẹ̀ nílé kúrò mẹ́ so mo set up committee oríṣiríṣi àwa ṣe blueprint pé lọ́dún márùn-ún sígbà tá a wà yẹn a fẹ́ Ipokia rí báyìí lọ rí báyìí àlẹ́ ìyàn committee lórí ètò ààbò ètò ìdánwò ìlera bẹ́ẹ̀ tẹ ọ̀fẹ́ náà wọ́n dẹ̀ ṣiṣẹ́ báwọn iṣẹ́ yẹn kú díẹ̀ kó tó bẹ́ẹ̀ sí hàn sáwọn aráàlú báwọn rí àká ti ní impact lára àwọn aráàlú oríṣiríṣi empowerment ṣe fún àpẹẹrẹ olórí máa ń ṣe empowerment lọ́dún fún àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ara aṣọ fún wọn ara bàtà fún wọn so bàtà bẹ̀rẹ̀ nígbà wọn jẹun a tún mú èèyàn kan wá látọ̀dọ̀ wa lọ́rùn tó jẹ́ pé lára àwọn olóyè wa tó lè ṣe ó máa ka àwọn ṣe àwọn kó bíi ọgọ́rùn-ún 100 àfihàn ní 5,000 every month ó ti stop láti bí i 3-4 months ago wọ́n máa bẹ̀rẹ̀ again láti jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí nínú àwọn ọmọ ẹlòmíràn tí ò ní dájú láàrin ẹsẹ̀ tí ò ní 1,000 wọ́n pò àfihàn ní so and then lánàá ṣì ní fọ́ọ̀mù jàǹbọ̀ fẹ́ fáwọn ọmọ ń bì we have a lot of plans to take fi government led pẹ̀lú ọ̀rọ̀ schools facilities tó jẹ́ nǹkan amáyédẹrùn ìwádìí ẹni sọ̀rọ̀ ń pa òye àti agbọ́ngbà tó ń gbéjì náà àti iléèwé wa tó wà mẹ́rin so in the next 2 years lẹ́sẹ̀ ká tó ń bọ̀ lọ́wọ́ aṣọ ọdún márùn-ún àárín nǹkan kan tọ́ka sí pélé pọ̀ lábẹ́nú à ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ẹ mọ̀ pé ọba lówó kan tó fẹ́ náà àwọn máa ṣèjọba lẹ́sẹ̀ mú tẹ bá wà lálẹ́ ẹ̀sìn yẹn títí wọ́n ti tàn wọ́n sí straight like one so àdúpẹ́ lọ́wọ́ local government chairman wọn nítorí ara tí mo bì lọ́wọ́ ẹ̀gbà tó fẹ́ wọ̀ kí ló fẹ́ ṣe fún Ìpòkíà bẹ́ẹ̀ ni tí ń gbìyànjú doing very well nítorí pé kò sí allocation òun wà mọ́ gbogbo yín dẹ́mọ̀ problem wọ́n ti bẹ̀rẹ̀ sí release ẹ̀bí ẹ̀dẹ̀ntì so plans wà láti ìjọba yẹn láti gbé ìrànlọ́wọ́ wá láti òkè níta àti wá lọ́n fún investment and all that so very soon abẹ́rẹ́ sí something visible. Kábíyèsí ǹjẹ́ ọdún kan tiẹ̀ wà tó ń pa gbogbo ọmọ ìlú Ipokia pọ̀. bẹ́ẹ̀ ló wà wọn ni mo dárúkọ lẹ́ẹ̀kan ọdún òkú lọ́mọ òkú olúwa. ó máa ń tó àsìkò tí wọ́n máa ń ṣe. tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún weekend tó bá jẹ́ first weekend wàá wá wò pé ní ọ̀dọ̀ wa ní almost 80% wa mùsùlùmí wa
èèyàn máa ń wá sí ọdún ilé àgbẹ̀ àwọn akọ́rọ̀ pé December yìí ló máa kó gbogbo ìgbà púpọ̀ wáyé pé àwọn kan wà tó jẹ́ Christian ìgbà pé pastors mọ́ àwọn ṣáà different idea àwọn Africa try ọdún ilé àgbẹ̀ so the last one ká ṣe ìjọ kejì ilé àlà ṣe so òun náà ọdún yìí náà máa ṣe ìjọ kejì ilé gbogbo ọmọ òbí máa ń wálé àfi ń pè é máa dáwọ́ sápò fún lọ síwájú ọdún yẹn pa owó ọmọ ìpọ̀. Kábíyèsí báwo lẹ ṣe ń handle ọ̀rọ̀ àwọn obìnrin ẹ mọ̀ pé ẹ jí ọba tó rẹwà ẹ dẹ̀ tú jí ọba tó gbáfẹ́ tó moge ṣe láti gbà tẹ́tí wá jọba yẹn àwọn èèyàn ti wá expect pé ó yẹ kí kábíyèsí ti ní olórí kejì ṣé wọ́n fún kábíyèsí lọ́mọ ṣé kábíyèsí ò gba ọmọ ni ǹjẹ́ tá bá rí ẹni tó fẹ́ fi ọmọ ẹ̀ obìnrin tó fẹ́ yànda fún pé kábíyèsí mo fún yín pátápátá ṣe máa gbà á àti pé báwo lẹ ṣe handle ọ̀rọ̀ olóbìnrin dé especially àwọn onítíátà tẹ́tú wà láàrin wọn yẹn àwọn ọmọbìnrin onítíátà báwo lẹ ṣe ń ṣe láàrin wọn. ibi tó parí ẹ̀ sí ni màá bẹ̀rẹ̀ sórí there is something tó máa ń lọ pé tí èèyàn máa da business pẹ̀lú pleasure tó bá ti dà papọ̀ ìdí ajẹ́ owó ẹ̀ àgbọ̀gbọ̀ bẹ́ẹ̀ so ebi àtàwọn tó ń sọ yẹn business tó pa àpọ̀ láàjọ àwọn èèyàn níbi tó wà sọ fún wọn ní tíma ẹ ti wọlé pé wọn ṣe é bò mọ́lẹ̀ tó bá wà lábẹ́ gbogbo ayé ló máa ń aláriwo ni wọn àjọ sọ láàrin ọ̀gbìn rẹ̀ wọ́n máa ń bú mi ní pé ilé kan ṣe jáde tó wà àjọ ṣe business tó pa àpọ̀ láàrin ṣọ́rọ̀ obìnrin jẹ́kọ̀ mú wá ní kò tí mú wá jẹ́kọ̀ ní tó fẹ́ mú wá ní ẹ jẹ́kọ̀ mú wá tó bá ti wà lẹ̀ wọ́n á ní lọ́ọ́ yá o wá ẹ̀ lẹ́rìí. Kábíyèsí sà mo fẹ́ béèrè pé nílùú Ìpòkíà oúnjẹ wo ló ṣe pàtàkì ṣe mọ̀ nílùú Ìjẹ̀bú wọn ní kọ̀kọ̀rẹ́. Túwó ni túwó làwọn jẹ́ túwó ìwà wa à ń jẹ́ ẹ̀kọ́ padà ń jẹ ọkà túwó ló ń jẹ wá ní. ìjà tiẹ̀ ní ọjà ìbílẹ̀ ní ọjà alẹ́. ó wà lẹ́yìn yìí wà á ti fẹ́ kó lọ sí ọjà àgbà ẹ bá ń wọlé bọ̀ ẹ bá wo sáìdì yìí kan lẹ́gbẹ̀ẹ́ sukùl tó wà bá ń dọ̀ síbẹ̀ lábá jí láìpẹ́ ọjà kan wà tó kọ́ síbẹ̀ afẹ́ expand ẹ̀ láìpẹ́ wà tó kó lọ bẹ̀ wọ́n ibi lọ́tún ńlá tí wọ́n jẹ́ àtàlẹ́ tó bá dalẹ̀ ẹ̀rọ àwọn ọjà wọ́n dẹ̀ máa ń lọ every 2 days. Kábíyèsí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí ó rọrùn ká má sọ mí ọ̀wọ́n gógó oúnjẹ ọ̀wọ́n gógó epo pẹntiró kí ni ìmọ̀ràn tẹ ní fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. kí a ní àfaradà díẹ̀ a nígbàgbọ́ pé láìpẹ́ láìjù nǹkan á yàtọ̀ àwọn torí tábà wí àbá àti bí àárọ̀ náà ní àlè lúbẹ̀ àkúbẹ̀ ìjọba ṣe àwọn gbégbá àwọn ìgbésẹ̀ kan ṣáà tí ò yẹ kí wọ́n gbé nígbà tó ṣe ṣùgbọ́n ìjọba yà gbàgbọ́ nínú wọ́n gbé àwọn ìgbésẹ̀ yẹn nígbà tí wọ́n tí mọ̀ tó wà nílẹ̀ wọ́n wá ti ń rí sí ìjọba rí bí wọ́n ṣe ń ṣe ẹ́ rí pé wọ́n fẹ́ ṣe dáadáa pẹ̀lú kódà àwọn tó fẹ́ bá àwọn oníṣẹ́ jẹ́ kan pé wọ́n yọ wọ́n bí jìgá báyìí ìjọba yẹn wá ṣiṣẹ́ ni lẹ́gà fún wọn lọ́dún kan àwọn tí wọ́n fẹ́ pàdé ó ní gbogbo èèyàn lára ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ̀ exchange rate pẹ̀lú ọ̀rọ̀ owó epo òkú díẹ̀ ká ìjọba yẹn ti ní problem pẹ̀lú epo irú àwọn àtàwọn àbí epo náà ti ń gbé oúnjẹ lọ sí ìtọ́nú ìbò rẹ̀ á nira díẹ̀ ẹ̀ṣẹ́ àjẹká kún fún àdúrà àwọn àdúrà àwọn nígbàgbọ́ pé láìpẹ́ wọn yàtọ̀ bẹ́ẹ̀. aláyélúwà sà ká ló jọba èyí tó débẹ̀. ọba ràófù ládẹ́yìn àdètúbí àdéhùn ìran onígbà létí ní ọba tó ń lọ kó wọlé ṣùgbọ́n ọba Ìpòkíà ìkan náà ní gbogbo wa ọba kan ló wá sí ìlú wọn wá pín àwọn tó lọ mọ̀ ya wọ́n ṣe kú wa ní ọmọ ìyá mọ̀ ọ̀wẹ́ tó fi di ọmọ bíi ọba tó lọ kéwòn tó dé ìlú. Kábíyèsí Ìpòkíà yẹn ní wàásù ní ètò bàbá ńlá ní what position. tẹ́mi wà 46 lórí àkótó rí ẹ̀rọ ẹ̀yìn àwọn ọba tó lórúkọ gan àwọn tó jù wá lọ tó mú ní Aláàfin bí i 56 lórí àpẹ ọ̀nì náà 50 something àwọn Ọ̀jàlẹ̀ 53 àwọn Aláké 20 something Aláké gan. èyí yóò ṣe ń báyé nìlú. àti wà tipẹ́ ṣùgbọ́n ẹnìkan mọ̀ wá nítorí bẹ́ẹ̀ yìí ń dé làwọn àti wà ní tipẹ́ agbé adé wa wà ní láti pẹ̀lú mi àwọn ọba tó ń ládé láti bẹ̀ 1937 tí wọ́n kọ́ ṣe first conference gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ní bọ̀dọ̀ wa níbi tó dùn kò ṣe èmi Onípòkíà àti tó tó bá yín sọ̀rọ̀ yìí Akárìbù Àwùjalẹ̀ àti Aláké tó wà mí ẹ sọ̀rọ̀ jà amen gbogbo lẹ́yìn tó gbogbo Ogun state yìí so mo lè jẹ́ ẹ sọ̀rọ̀ fún wa náà tàwa. ṣe fún wa kábíyèsí. ẹ sọ̀rọ̀ fún yín
ètò kí ilẹ̀ kan sí pé ẹ̀kọ́ ọdún fún ìyẹ̀bù àṣọpọ̀ ọdún láyé ẹni ṣe lásán ẹ̀pá ẹgbẹ́ pé ẹ̀kọ́ gbà pé ohun tí ẹgbẹ́ ṣe náà ṣe ẹ̀yìn ọlọ́run adáwà sí ẹ̀yìn tó lọ́mọ ní wa ọlọ́run adáwà sí ọlọ́run adáwà tó wá sí àwọn arúgbó náà àti táwọn náà a bá lọ àmàlé wọn ò ní fẹ́ jẹ́ wa wẹ́wẹ́ níwà tó bẹ̀rẹ̀ ọdún yìí kò máa rí ẹ̀rí ṣe ẹ̀rí jẹ ẹ̀rí náà ẹ̀rí lò inú adùn àwọn àbálẹ̀ ìṣòro ṣe fún wa àmàlẹ́ra àbá lílọ wa àti àbọ̀ wa wà máa parí báwọn tó ṣọ yín wá bí aṣọ yín padà sí kábàámọ̀ fẹ́ wá kúkẹ́ ọ̀ ṣe wa náà lápẹ́ lágbo ọlọ́run kò ṣe yílẹ̀ ní àrọ̀ àrọ̀ àríbẹ̀ àṣẹ́gun.